bàbá wa imam Ọlọ́run bá yóò túbọ̀ bá wa pẹ̀lú yín yóò bá wa ṣàlékún mímọ́ yín bàbá imam Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ṣàlékún mímọ́ yín ọlànàbí wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá fẹ́ maintain gíga kò ní fojú yẹpẹrẹ tí wọ́n ń pè ní ìmáàmù ìmáàmù lù téèyàn bá jẹ ìmáàmù nílùú kódà kẹ́ni tó jẹ ìmáàmù yẹn kọ́ dọ́mọ ọdún mẹ́wàá ó ti ju bàbá 150 years lọ tí ẹ bá jọ ń lo ayé lọ́wọ́ sọ́ọ́dì kí o gbọ́n tí mò ń wí ni àní kí ìmáàmù lùsẹ́ kọjí ọmọ 10 years kọjí ọmọ 10 years kìí ṣẹgbẹ́ bàbá tí ń lo 150 years tó wà lórí dáwọ́là torí pé ìmáàmù lù ní president gbogbo mùsùlùmí nínú Ọ̀yọ́ state níbí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ara àwọn ìmáàmù tó jẹ́ pé kò sí ọmọ kan tí ẹ lè bí nínú Ọ̀yọ́ state tó gbọ́dọ̀ pàdé bàbá wa ìmáàmù tó gbọ́dọ̀ mọ́ wà lórí ìkúnlẹ̀ tó gbọ́dọ̀ mọ́ wà lẹ́yìn tó máa tẹ̀ ní ẹnìkan tó bá jẹ́ olóríire tó sì fẹ́ mẹ̀ntẹ́ni ọlápẹ́ tí wọn náà fẹ́ mẹ̀ntẹ́ni oríire pẹ́ ó ní yẹpẹrẹ epo yẹn ó ní wo dáwọ́là yẹn sùnsùn kó wá máa sọ jáde lẹ́nu ara ẹ̀ kó máa rò lẹ́mìí láti lo họ́ fún bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìwọ́gun fẹ́ mẹ̀ntẹ́ni gíga pẹ́ ó ní máa rò lẹ́mìí ara ẹ̀ kó wá máa rò àbí kó máa sọ jáde kó wá máa sọ pé bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí àbúrò òwe àìnílàákàyè ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni ó bá wà ń ru dáwọ́là yẹn tó bá wà ń bẹ̀ tó bá jẹ́ ọmọ ọdún 5 tó bá jẹ́ ọmọ 5 years ìwọ tó wá jẹ́ tẹ́ wá jọ wà nílùú ìwọ wá jẹ́ 80 years ó jẹ́ 100 ó jẹ́ 150 ìmáàmù rẹ nìyẹn ọba rẹ nìyẹn ọ̀gá rẹ nìyẹn president rẹ nìyẹn ẹni yẹn lọ̀gá rẹ tán yányán Olúwa ọba àlékè ọlá ò ní bàjẹ́ o mo wá kí bàbá ìmáàmù Ọ̀fà wọ́n wá wo gbogbo dáwọ́là àwọn bó ṣe tó gbogbo títóbi wọn bó ṣe tó ìgbà tí wọ́n wá kí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ láti ọdún tí bàbá ìmáàmù Ọ̀fà tán ti ń maintain dáwọ́là bọ̀ bàbá ìmáàmù Ọ̀fà ti ń maintain dáwọ́là láti 22 years ago nítorí pé mi ìgbàgbé year 2002 mo rántí pé mo wà l'Áràfá lọ́dún náà mo rántí àwọn èèyàn kan tí wọ́n wá nítorí bàbá ìmáàmù Ọ̀fà wọ́n wá ní ìwà tó di ní o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi fún bàbá wa ìmáàmù níbi tawaf tó ń ti bẹ́ẹ̀ Olúwa dá ọ̀rọ̀ àwọn alábòsí ó dá padà fún wọn ọ̀rọ̀ àwọn ọ̀tá ó dá padà fún wọn ọ̀rọ̀ àwọn ẹni bí ó dá padà fún wọn bàbá wa wo báwọn ṣe ń lo dáwọ́là yẹn bọ̀ nígbà wọn wà àdírẹ́sì bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n wá ní bàbá ìmáàmù wọ́n ní bàbá wa ìmáàmù wọ́n ní bàbá ìmáàmù ẹ wò mí ẹ wò ohun tí wò nínú gbogbo àwọn àfáà láyé gbogbo àwọn ìmáàmù láyé kò sẹ́ni tí ò mọ bí bàbá wa ìmáàmù Ọ̀fà sí máa ń respect èèyàn tó kò sí bó ṣe lè kéré tó mi ì mọ bó ṣe lè má bí bàbá yẹn ṣe pọ̀ tó ní àsọyé tí bàbá ọmọ fi Yorùbá wí kéwú tí ẹ pé gbogbo oníkéwú ti mọ tí wọ́n ń sọ kò wá sí bó ṣe lè kéré tó tó ọba dé ọ̀dọ̀ bàbá wa ìmáàmù Ọ̀fà bàbá ó respect ẹ tínú rí ọmọ dùn pé ìrì Ọlọ́run sì jẹ́ kí n mọ bàbá yìí pẹ̀lú ògo Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ lórí ọlá Allahumma amin ẹ pẹ́ lórí mímọ́ Allahumma amin Ọlọ́run jẹ́ pẹ́ lórí ọlá Allahumma ẹ amin pẹ́ nínú owó Allahumma pẹ̀lú amin ògo Ọlọ́run gbogbo àwọn ìkẹ́ Ọlọ́run tó lọ́wọ́ bá àlékè ọlá ṣe fún yín ojú yín náà ni wọ́n ti máa ṣe dáadáa Allahumma gbogbo amin àwọn tó ti dá wọn nílò ẹ̀yìn Allahumma ọlànàbí amin wa Muhammad sallallahu bàbá wa alayhi wa ìmáàmù sallam Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ pẹ́ lórí ọlá Allahumma bàbá wa amin ìmáàmù Yunus Talat Ayilara ní nájà warawara Allahumma ìmọ̀ràn amin mọ̀náfíkì ò ní ṣẹ lórí yín Allahumma amin ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí yín Allahumma bàbá wa amin ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn ni wọ́n ní kí n máa jíṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìmọ̀ràn akẹ́nimọ́ ni ò ní ṣẹ lórí yín Allahumma amin bàbá sọ pé ìmọ̀ràn àwọn ẹni ibi ò ní ṣẹ lórí yín Allahumma amin bàbá ní kí n máa sọ fún yín ní gbogbo wa pé bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ wípé ká ẹ fi ẹ̀mí balẹ̀ la tahsan inna Allaha ma'ak wọ́n ní ẹ má bẹ̀rù kẹ́ ẹ mọ́ sojo pọ́lọ́hún òfìgbà kankan kúrò lọ́dọ̀ yín Ọlọ́hun ní kúrò lọ́dọ̀ yín Allahumma Ọlọ́hun amin ní gbàgbé yín Allahumma ọlànàbí wa amin Muhammad sallallahu Ọlọ́hun alayhi wa ṣàlékún rẹ̀ sallam fún yín bí ọ̀tá ti wulẹ̀ kó pọ̀ tó ẹ̀yin lẹ́ borí wọn Allahumma bọ́tá ti amin wulẹ̀ kó pọ̀ tó ẹ̀yin lẹ́ borí wọn Allahumma Olúwa ọba amin àlékè ọlá ló kà yín yẹ òun ló kà yín yẹ òun ló ṣe yín lólóríire ẹ̀yin ẹ wo ní náhíyà àti conventional education ẹ wo ntọ́lọ́wọ́n bá pín fún yín níbẹ̀ ẹ kì í ṣe imam tí wọ́n sọ pé ẹ má invite ẹ kò ní spoken English ẹ lọ wo kò wọ educated ẹ kì í ṣe ẹ sí lára wọn tí wọ́n bá sọ yìí pé òkè o bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ o lẹ́ni o ntẹ́ máa sọ lẹ́ni topic ta fún yín kò kí ń ṣe Yorùbá lẹ́ẹ̀ fi treat ẹ wàláì conveniently
onínú yín ó di ńgbà tẹ́ bá ń gbọ́ àwọn vocabulary àwọn òyìnbó tó wà thabit ọlọ́run bá lékè alọ́kò ní padà lẹ́yìn ẹ̀yẹn wá lọ sí náyé àti Islamic education ẹ lọ sí náyé àti Quranic education ẹ̀yẹn fi màmá tọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ wò ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ̀yà ṣe bisimilayi yìí la fi gbogbo imams ó bẹ̀rẹ̀ látòrí bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn ọlọ́run kó jọ kó jẹ́ àtẹ̀lé yín pẹ́ ọlọ́run jẹ́ mi yóò gùn gbogbo ìmáàmù tí ń bẹ lọ́yọ̀ state pátápátá ọlọ́run dákun jẹ́ pẹ́ lórí ọlá bismillahir rahmanir rahim li ilafi quraish ilafihim rihlata shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf èmi tèmi bí mo ṣe wà yìí ní hakon wọ̀sídẹ́kọ́n onítàsọ́wùfì ni mí ṣùgbọ́n mi rí nǹkan kan tí mo lè fi discriminate mi lè bu ẹnikẹ́ni nínú àwọn alùsùnà àti ìjà adẹ̀ ti parí ẹ̀ àti parí ìjà wa débi pé láàrin èmi àti bí èèyàn bá lọ bá ẹnikẹ́ni nínú àwọn alùsùnà ní ìsìn tó béèrè ọ̀rọ̀ káwọ́là lọ wọn tó sọ láìda wọ́n mọ̀ nà ọ́ ni wọ́n mọ̀ gbá ọ létí ni ipe no ẹ fàlájà káwọ́là lẹ̀ ṣùgbọ́n tó bá yẹ kó jẹ́ òdodo ká máa wé olúwa ọba àlékè ọlá kò ní ìbàjẹ́ ọlọ́run ọba gbogbo mùsùlùmí ayé ọlọ́run ọba àlékè ọlá yóò ṣàlékún sùúrù fún wa yóò dẹ̀ ṣàlékún àgbọ́yé rẹ̀ fún ni kí wọ́n máa wà ibi tó wọn bá ti fọ̀rọ̀ lọ ẹnìkan ibẹ̀ lè lù jókòó sí irú àfáà wo ni tiẹ̀ àfáà tí ò ní làákàyè ní tiẹ̀ àfáà tó bá jólóye kò lè sọ pé ònìkan ló ń fẹ́ máa ṣe wá sí ntẹ́ fi máa fà láàfáà òun làáfáà tó bá lè jókòó ti wá sí àfẹ́ ẹgbẹ́ ìwọ náà jókòó bí ẹlòmíín náà ti ń ṣe wá sí ọlọ́run kó jọ kó bá a ṣàlékún oríire fún bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn kò sí náà láyéláyé bàbá ọmọ fi àyè lẹ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ bí bàbá ṣe rí nìyẹn nítorí náà ni bàbá fi ń jẹ́ orúkọ yẹn bàbá náírà méjì ni àwọn bàbá wa tí wọ́n bí wọn ara àwọn ìpìlẹ̀ ni bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn àwọn bàbá wa tí wọ́n bá wa bí bàbá wa Abdulghani Abubakar agbókítọ́mọ kékeré nígbà tí wọ́n ń ṣe wáàsí òní wọ́n mọ̀ sọ pé yìnyín àti ẹ̀gbọ́tàn tàwọn ọmọ kéékèèké tí wọn ò mọ̀ pé ìbẹ̀rù Ọlọ́run ṣe pàtàkì agbọ́tàn ọmọ kéékèèké tí wọn mọ̀ pé kú ń bẹ èwo ní tẹ̀yìn àgbàlagbà ìtumọ̀ agbọ́tàn ọmọ kékeré nìyẹn o gbogbo òwò tó bá wá jẹ́ àfáà láyé tí wọn náà bá ń ṣe wáàsí fún yẹn jẹ́ wọ́n máa ṣe fún wọn náà Ọlọ́run náà ní fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin ànábì lọ wá sáyé ló wá kó gbogbo ayé jọ ànábì àmọ́ wà láàrin àwọn sọ̀hábà tí ó máa sọ pé yín sàbẹ́ mo tu yín lẹ̀ ó yẹ máa sọ̀rọ̀ ẹ̀yin ẹ ṣe wá sílẹ̀ ní lágbájá ìwọ ni ó sọ̀rọ̀ tàmọ̀dò ìwọ ni ó sọ̀rọ̀ ní tí máa jẹ́ àìnílàákàyè tó tóbi ó ní kó pèrè láàfáà kó lóò lè jókòó bí wá sí àfáà mi ìwọ gan ló ní mímọ̀ nítorí ipò òfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ìwọ nìkan kọ́ ló ní mọ̀mọ̀ Ọlọ́run sọ pé yas'alunaka anir ruhi ó ní kúlì ruhi ó ní ma utitum minal ilmi illa qalila gbogbo onímọ̀ pátápátá tí ń fi mẹ́lòmíì náà ti fi ń kún tiẹ̀ àwọn yẹn ló ní mímọ̀ Ọlọ́run kó bá ń ṣàlékún ìkẹ́ bàbá mi Allahumma amin Sheikh al-alim al-allama al-fadil Abdulkarim Ahmad Rufai bàbá mi wọ́n ní àwọn programs kan nígbà tí wọ́n ń bẹ lórí Dawla bàbá mi wá organize àwọn èèyàn wọ́n á máa ń gbé wá sí káàkiri gbogbo àdúgbò wọ́n á máa nìkan ọmọ kéékèèké ọmọ deliver lecture ọ̀yá ìwọ ọmọ kéékèèké ni wọ́n fi ń chẹ́ẹ̀kì báwo náà ṣe ní talent sí wọ́n fi ń chẹ́ẹ̀kì talent wọn wọ́n fi ń chẹ́ẹ̀kì báwo náà ṣe lè present ọ̀rọ̀ sí wọ́n fi ń máa prepare fọ́lálẹ̀ wọ́n fi wọ́n han ayé wọ́n nítorí pé àwọn ń bá tàwọn lọ nìyẹn àwọn tí wọ́n máa ṣẹ́kù lẹ́yìn àwọn nìyẹn káwọn èèyàn ó ti máa rí wọn lójú àwọn nítorí ìbọn bá kúrò ńbẹ̀ tán wọ́n lè mọ̀ pé lágbájá oníwàásí ni tí wọ́n ń pè láàfáà nìyẹn irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n ń pè láàfáà àfáà tí ì bá ṣe pé àfáà gidi kọ́ òun làáfáà gbogbo àwọn bàbá wa Professor Kamil Ọlọ́ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà àwọn tí wọ́n ń bẹ lórí ìjọ al-alim al-allama al-imam Dr. Yunus Ayilara Toliat